ẹ̀gbọ́n tẹ́ ń wò lójú fọ́nrán yìí ló ti sọ pé ó yẹ kí àwọn DSS kí wọ́n tètè náwó gan Alhaji Wasiu Ayinde pé tó wáyé pọ́n fẹ́ ṣe é ni ó yẹ kán náwó gan wọn ni látàrí bí wọ́n ṣe expose kọ́ọ̀lù President Tinubu condolence call tí Tinubu ṣe fún Wasiu Ayinde pé normally ó yẹ kán tiẹ̀ sọ fún president pé àwọn fẹ́ fi wọ́n sí speaker o àwọn fẹ́ record wọn o nítorí ó dàbí ẹni pé ojú tì ní ọ̀rọ̀ yìí jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn gẹ́gẹ́ bí Peter Jide ṣe sọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà náà ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí ayélujára lórí ọ̀rọ̀ yìí pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bí president bá tiẹ̀ pèèyàn sọ̀rọ̀ kódà ó fi òkú ọ̀rọ̀ gidi ó fi ránṣẹ́ sí Alhaji Wasiu Ayinde. Welcome to Crossblog X TV. Remember to like, share, and follow us. Alhaji Wasiu Ayinde, don't lose more than one. Ọlọ́run á tún inú Ọládẹ̀jẹ̀ kẹ́yìn màmá dà. May her soul rest in peace. Àmọ́ mo ń wo fídíò kan circulate online lórí private conversation tẹ́yìn àti president Alhaji Wasiu Ayinde àti president ọjọ́ ní tó ń kí Alhaji Ayinde fún ti màmá wọn. Mi ò rò pé ó yẹ kí irú fídíò yẹn mi ò rò pé ó yẹ kó jẹ́ nǹkan tí ó máa bọ́ síta gbangba. President of Federal Republic of Nigeria la máa ń sọ̀rọ̀ yìí. Ó pè yín ó ń kí yín ẹ ní láti put fóònù yẹn sí speaker. It shows your level of exposure. I'm sorry to say this, Mayegun, with due respect, level of exposure yóò tó rárá. It shows you are not civilized. Ó di president ń pè yín ẹ̀ ń fi conversation ẹ̀yin àti president ẹ̀ ń fi conversation ẹ̀yin àti president and speaker. What does that imply? Kí gbogbo èèyàn lè mọ̀ pé president pè yín kí lẹ tún fẹ́ náà everybody mọ̀ pé ní cordial relationship pẹ̀lú president náà ìyẹn lásán it's not for you. Kí ni nǹkan tẹ́ fẹ́? It's an embarrassment to the office of the President of Federal Republic of Nigeria. Nǹkan tẹ́ ẹ̀dẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn kò ń ṣe kọ́ kékeré o àfi tán bá kàn fẹ́ bá yín fojú fò lókù. Nǹkan tẹ́ ẹ ṣe yẹn àwọn DSS lè pick yín up lé lórí. Need láti expose the call private conversation lẹ́yìn kó jẹ́ even kẹ́ wà láàrin èrò gan kí president pè yín gan yẹ kẹ́ excuse ara yín kẹ́ rọra bọ́ síbi tí àwọn èèyàn sí ni kẹ́ dẹ̀ receive call yín. Sí nǹkan téèyàn fi ń dẹmọ lónìí yẹn náà ẹ mọ iye àwọn tí president ti pè tó jẹ́ pé ẹ̀ ní fojú sí wọn lára pé wọ́n ní contact president gan lọ́wọ́ ni tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ kankan. Èyàn ò ní láti wà pompous láti wà arrogant lórí gbogbo nǹkan. I love your music o. I'm one of your fans even they like music yín but tọrọ kìíní kan máa sọ̀hún tójú bá ń ṣe pin èèyàn máa yọ èèyàn máa fi hàn ojú ni. You don't expose the call of President of Federal Republic of Nigeria. It's obnoxious. Kò bójúmu rárá. And ó dẹ̀ yẹ kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ tender public apology. Kẹ́ apologize to the office of the President of Federal Republic of Nigeria. Kẹ́ apologize fún President Tinubu gangan aṣíwájú. Kẹ́ dẹ̀ apologize fún Nigerians. Relationship yín àárín ẹ̀yin méjèèjì ló wà. Bẹ́ẹ̀ ṣe bá President sọ̀rọ̀ gan issue mi tún nìyẹn but yín ò kẹ́ anybody. But torí pé ẹ ti jẹ́ kó bọ́ síta yẹn ó ti káàkiri orí social media. So ìyẹn làwọn èèyàn ṣe máa tẹnu bọ̀ ìyẹn láàrin náà ṣe lọ opportunity láti dá sí. It doesn't speak well of you. Ara nǹkan tá a dẹ̀ ń sọ pa personality yín nìyẹn. It doesn't speak well of you. Tẹ́ bá fẹ́ fìyàn sí speak even tẹ́ bá fẹ́ fìyàn sí speaker kó má jẹ́ president gan as ẹni tó wà exposed tó wà civilized ẹ máa jẹ́ kẹ́ni yẹn mọ̀ pé ẹ ti put them on speaker o. Béèyàn ṣe máa ń ṣe nìyẹn. Ó tàbùkù president ó dẹ̀ tàbùkù ara. Ọlọ́ba sísá ìlọ́run ni o ẹ ṣe o. Wọ́n á máa ṣe meeting wọn náà. Ẹ̀mí aago. Àmísà. Wà á pẹ́. Àmì àkànbí ìwọ náà pẹ́ fún mi.
Thank you very much, sir. Thank you, sir. Ọlọ́run ní bí ajẹ́ o. Àmì ìgbà tí wọ́n wà bẹ́ẹ̀ báwo ni a ṣe máa jẹ ní? Bàbá mi ìwọ president, bàbá mi president, ìyá máa jẹ mí ní Nàìjíríà ilé ìkọ́. Ìṣe Nàìjíríà tí wọ́n mú dání. Ìyáálé ìjọba òkú ọ̀run. No, ìyáálé ìjọba òkú ọ̀run bẹ̀ kò ní ìjọba aṣíwájú náà. Thank you very much, sir. Thank you, sir. Thank you, sir. God bless you. Thank you, sir. Thank you. Safe trip back home, sir. Ọlọ́ba sísá ìlọ́run ni o, ẹ ṣe o. Wọ́n á máa ṣe meeting wọn náà. Ẹ̀mí aago. Àmì sà. Wà á pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Àmì àkànbí ìwọ náà pẹ́ fún mi. Thank you very much, sir. Thank you, sir. Ọlọ́run ní bí ajẹ́ o. Àmì ìgbà tí wọ́n wà. ẹ jẹ́ ká wá gbọ́ ọ̀rọ̀ kan tó gùn tí àwọn èèyàn fi ránṣẹ́. Olúṣẹ́gun Medeiros ó ní well said, but we can't blame K1 for that. It is the presidency we are going to blame. One, for the first instance, who is Wasiu Ayinde that will make the president to call him on phone? Two, even at all, if the president wants to sympathize with him, the president is supposed to have told his PA to write a condolence letter to Wasiu Ayinde on behalf of his family and himself. That is okay like that. And moreover, if the president called him and sympathized with him, it doesn't warrant Wasiu Ayinde to be showing the conversation between him and the president publicly. It is totally wrong for Wasiu Ayinde to do so. Three, Wasiu Ayinde, K1, is just trying to do a show off to the public, to show the public that he had the backup of the president, which is wrong for him to do so. If the president is sympathizing with you, it doesn't mean that you should take it for granted or abuse the opportunity given to you by our president. Our president is the father of the nation, and the president is just trying to show his love for him. And K1 now turned the opportunity to another thing. Wasiu Ayinde pomposity is too much. Not only you that is closer to, it is not only you that is closer to our executive president. Long live Nigeria, long live President of the Federal Republic of Nigeria. Ọ̀rọ̀ yìí ó wá láti ọ̀dọ̀ Olúṣẹ́gun Medeiros tó fi àwọn ohun yẹn ránṣẹ́. Ẹ rí i pé ó lágbára yín náà drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.